Ẹ káàbọ̀ sórí ètò Lédìkẹ́ ìfẹ́ olúwa. Wọ́n láwọn ọmọ ogun Nàìjíríà ti fẹ́ kú tán sójú ogun ní Sambisa forest. Nígbà tá à ń sọ wípé ọmọ Yorùbá ẹ má sùn o, ẹ má gbára lé ìjọba Nàìjíríà o. Tí ìjọba Nàìjíríà bá ń sọ fún yín wípé àlàáfíà àti ìjọba kò sógun mọ́, kò sí wàhálà mọ́, ẹ má gbọ́ ẹ má gbà o. Nísìn báyìí sìn tó bá di woro sí woro nílùú Nàìjíríà, wọ́n ní kọ́kọ́ àwọn ọmọ ogun síta. Àwọn ọmọ ogun tó fẹ́ kó síta dà, ṣé àwọn tí wọ́n ti kú tán sójú ogun ní Sambisa forest? Àláwọn Boko Haram ò ṣeré, ẹ gbàgbé. Máa play ẹ̀ ń ṣe máa gbọ́rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́. Ẹ máa gbọ́ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè location 9. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Àwọn Boko Haram ò ṣeré. Ṣeré tìgbà tí Donald Trump tó tẹ̀ tuntun ti wá lọ yẹ̀wò àkàrà òyìnbó fún wọn báyìí. Àti ìgbà yẹn lé gbogbo àwọn Boko Haram ti wá di dọ́bù fáǹfààní èyí tẹ́ bá mọ̀ kẹ́ tètè máa mọ̀ báyìí. Àti ìgbà tí Donald Trump tó ti lọ ju bọ́ǹbù, àti ìgbà yẹn lógun Boko Haram ti pọ̀ sí o. Fún èyí tí ẹ bá mọ̀ kẹ́ tètè lọ máa mọ̀ báyìí sí yìí. Ṣẹ̀ṣẹ̀ wá rí ogun Boko Haram tó wà lé kókókókókókókó. Ó ní mission tó máa bá dé ní 2027. Ó ní mission tó máa bá dé lẹ́yìn ìtúnú àwẹ̀. Ó kù jẹ́ mélòó káwẹ̀ parí. Èdè ní 14. Ọmọ aṣọ́dún lọ́dì 22. Àwọn pípù ti tẹ̀wé síta wípé lẹ́yìn òdì 22 o, kẹ́ máa retí àwọn o, oníṣẹ́ àwọn máa jẹ́ o. Òun ló fà á tí gbogbo àwọn ọmọ ogun Nàìjíríà táwọn náà tètè fi ọkàn kún èjì tí wọ́n wọnú igbó Sambisa forest lọ. Àgbẹ̀ ìgbàgbọ́ igbó Sambisa forest náà wá wọ̀. Ìjẹ́ wọ́n wá lọ sójú ogun àjàyè bí ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́. Ẹ bá ṣí ẹ̀. Ẹ bá ń ṣí ẹ̀ bá ń pe má bínú. Ẹ jẹ́ torí tàkọ́ sí. Ẹnu mi kọ́lẹ̀ ti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Tẹ́ bá gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Òun lélẹ̀ tí mo mú wá fún yìí. Ṣẹ́rí àdìrẹ tí mo wọ̀ yìí ti tèmi lélẹ̀. Ẹ lè ti rí lára mi. This is the second or third time tí mo máa wọ̀. Yes, I think this is the third time tí mo máa wọ̀. But ẹ bá like his style, mo ṣì gbé ẹyọ kan, ó ṣẹ́kù ẹyọ kan. Style tí mo wọ̀ yìí. Yes, mo ti rí. Style tí mo wọ̀ yìí, èyí tẹ́ bá like ẹ̀, ó ṣẹ́kù ẹyọ kan. Style tí mo wọ̀ yìí. Kọ́lọ̀ tó wà lélẹ̀. Òun ni size 12. Size 12 tó dẹ̀ wà parí ṣe bẹ́ẹ̀ tí bó ṣe rí lára ẹ ti rí. Ó dẹ̀ ní 2 side pocket, so ìtẹ́ bá like style òun ló jẹ́ kí n mú standing fi ṣe program yìí. Bẹ́ẹ̀ jẹ́ ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ohun tó ṣẹlẹ̀ sáwọn ọmọ ogun Nàìjíríà. Bí Nàìjíríà ti ṣe pàdánù ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun. Ẹjọ́ tí Boko Haram bá wá ya wọlé yìí, àwọn wo ló fẹ́ kojú ọmọ ogun o? Nígbà tó jẹ́ wípé ìlàjì ọmọ ogun Nàìjíríà ti bá ogun Sambisa forest lọ. Àwọn kidnapper àwọn Boko Haram takú wípé Sambisa forest ẹsẹ̀ àwọn ò ní release ẹ̀. Gbọ́ mi, wọ́n yarí kọlẹ̀ tẹ́ bá gbọ́ kọlẹ̀ ní. Àwọn pípù yarí kọlẹ̀ pé Sambisa forest ẹsẹ̀ wọ́n lè ṣí àwọn kúrò bẹ̀. Àwọn ti mount àsí àwọn síbẹ̀, àwọn ti gba ibẹ̀ yẹn náà. Sambisa forest 2 lọ́dí kẹbàrẹ́ tí ní ilẹ̀ Yorùbá. Ìyẹn ló fẹ́ mount sí ìlú Ìlọrin. Mo ti ṣe program tí mo ti sọ̀rọ̀ ń pẹ́ rí fẹ́yìn tẹ́bà tí gbọ́. Ìyẹn ló fẹ́ ṣe sí ìlú Ìlọrin ló fi jẹ́ wípé ojoojúmọ́ ni wọ́n ṣe wọ́n lọ́ṣẹ́ nílùú Ìlọrin. Ló fi jẹ́ pé ojoojúmọ́ ló di wọ́rọ́ sí wọ́rọ́ gbàsígbòsí nílùú Ìlọrin. Now ẹ wá jẹ́ ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ibi táwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n kú dé. Ẹ gbà wá o, ẹ gbà wá o. Wọ́n ti fẹ́ pa ọmọ ogun Nàìjíríà tán o. Ta wá ló fẹ́ gbà wálẹ̀? Ta ló fẹ́ sọ̀rọ̀? Ta ló fẹ́ ràn wá lọ́wọ́? Ta ló fẹ́ dáàbò bò wá? Ta ló fẹ́ ṣíji bò wá tí Boko Haram bá kógun wọlé dé? Ó tọ́ bí ó tọ́, àti wí, àti sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀, ẹlẹ́nu wa ń rù. Gbogbo àwọn tó ń tì yìí, tẹ́yìn náà ti ráyé, ojú everybody jọba jáde. Ẹ jàjọ gbẹ́kùnrẹ́rẹ́ ìwé ìròyìn. Ẹ bá mi ṣe kíni? Ẹ bá mi share látẹnu àwọn ọmọ kọ́lẹ̀ Yorùbá. Ó yá, à ń gbọ́. Ara ta ṣèyàn. Owó ara ilé ẹni ò bá kò lára ẹni. Owó ara àtọ́ sì mọ́. Ẹ jẹ́ bá wa ṣe bá wa pín wọ̀ gbòòrò ayé. Ṣùgbọ́n níjọ́ tí ara ilé ẹni bá kọ̀ láti ṣe èèyàn mọ́, ẹ̀rù ó bára àta láti fìyà jẹ ni. Toró mọ̀ wípé àwọn ará ilé ẹ̀ ó gbèjà ẹ̀.
ogun tó ń kú sójú ìjà ó tó àpérò fáwọn ọmọ eriwo. ṣàgbá. àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tí ó ń pa bí ẹni gbẹ̀kú, ìyẹn àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò tí a lọ ká wọn mọ́ ibùdó wọn láìsí lójú ogun. tí ẹ bá tiẹ̀ fi láyà tó bá lè máa lọ sí bárẹ́kì ológun eléyìí náà ẹyọ kan tó kù lélẹ̀ láti lọ gbẹ̀mí àwọn ológun, èyí tẹ́ bá nífẹ̀ẹ́ sí. irú bẹ́ẹ̀ ló ti yẹ kéèyàn máa fura wípé nǹkan kékeré. èyí tẹ́ bá like ẹ screenshot ẹ send ẹ sí WhatsApp mi. nǹkan mo ní ogun ti dé bòde. òun ni adùn yóò yẹ. eré là ń pè é. ó ní náà. eré là ń pè é kò rẹ̀ ń ṣeré o. àwọn ẹni yóò bá wa mú ní kékeré. eléyìí náà ẹyọ kan ẹ tó kù lélẹ̀. àwa rèé àtúndà ara wa gbé. ẹyọ kan tó wúlò àwọn kù tó lélẹ̀. fẹ́ gbèjà wa àwọn kan tó ń dìpà pálù wọ́n nítorí pé wọ́n pa olórí ilẹ̀ Iran. àwọn kan tó mú fúláàgì àwọn ẹ̀yà kan wọ́n tó bẹ̀rẹ̀ sí tẹ fúláàgì Amẹ́ríkà àti Israeli mọ́lẹ̀ nítorí wípé wọ́n ń gbèjà àwọn aráàlú tí wọ́n ń pa. irú èèyàn wo ni àwa tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà tá a pèrà wá wọ́n Nàìjíríà? ṣé akatakítì náà ló fẹ́ fọ́ orílẹ̀‐èdè Nàìjíríà? àwọn wo ló gbárò wọn wá tí ò lè padà gbárò wọn lọ? ọ̀rọ̀ yìí ti fẹ́ máa mú ìfura dání, àwọn aráàlú sì ti ń fura. oríṣiríṣi ọ̀rọ̀ hàn tó yẹ kó gbénú ẹlẹ́dẹ̀ kó gbénú ẹlẹ́dẹ̀ mọ́, ẹlẹ́dẹ̀ ti ń lahùn torí ìnira yìí pọ̀. ẹ̀jẹ̀ ń sàn lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá wá fi pa débi wípé ẹ̀mí àwọn ológun òde mọ́, ta ló fẹ́ gbèjà aráàlú tí ò ní nǹkan kan? àwọn ẹ̀yà kan ní ẹlẹ́tọ̀ọ́ sí àti máa gbé nǹkan àjẹ ogun rìn, àwọn ẹ̀yà míì ò lẹ́tọ̀ọ́. àwọn ẹ̀yà tí wọ́n sì nígbàgbọ́ wípé àwọn làwọn lórílẹ̀‐èdè Nàìjíríà, kò sì sí òfin kankan tó lè mú àwọn, òfin ṣàríà làwọn fẹ́ tí agbára ẹnì kankan ò sì ká wọn. tá a bá lágbára ẹnì kankan ò ká wọn bí tá a bá dé yìí, agbára ẹnì kankan ò ká wọn ni. torí bá a ṣe ń pè lówè ló làrónú nítorí wípé ó ti ń kọjá bó ti yẹ, ó ti ń kọjá gèjìà. bá a bá bẹ̀rù ìjọba títí tí dáa lè sọ̀rọ̀ ẹnu wa tán, tó bá débì kan tẹ́kùn bá débi yíwọ́ fẹ́ yọ ni o. mo ń ṣe sẹ́ẹ̀sì lọ́wọ́ o. ariwo yìí táwọn èèyàn ń pa ṣẹ́gun ìṣẹ́ta àti yọbí ṣe agbára kan ṣàgbára nìkan. ipa wo ni àwọn ìjọba wa ń sà lórí tó ń ṣẹlẹ̀ yìí tí àwọn aráàlú fi nírètí wípé agbára ìjọba sì lè ká lọ́dún nígbà wo? àwa ń sọ kíní kan ní ìkànnì ìjùgbà masa channels tó jẹ́ pé peter treat ló wà fún. bẹ́ẹ̀ bá ní adákẹ́ àní dákẹ́ tó bá wù yẹn ṣe, èyí tọ́rọ̀ bá bá wí àwọn mi ò tún dìde. àwọn òṣètà àti kú o, ikú kì í pẹ̀tà lójú rẹ̀ o, torí pé iṣẹ́ tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ ni à á ṣe. aráàlú máa rẹ́yìn ẹni bí gbogbo tí ń jẹ́ tọ́lọ̀, ọlọ́run ó sì ní gbogbo ṣìkàṣìkà tí a ṣe bàjẹ́. àwọn ò ní fi ń pín ṣépè mọ́, àdàbí láàmú àgbò fún yín, àfi tẹ́ ẹ bá ti yọwọ́ nínú ìwà ìkà àti ìwà ìfẹ̀míṣòfò tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀. ẹ gbọ́ ọ̀tá ẹ jẹ́wọ́. àwọn ọmọ ogun 40. ṣẹ́gbọ́. làwọn Boko Haram ṣekú pa. lẹ́ẹ̀kan náà. kì í tó ṣe ọmọ ogun nìkan, àwọn ọ̀gá lọ́gàá pọ̀ ń bẹ̀ o nínú àwọn ọmọ ogun tá à ń sọ yìí o. lieutenant colonel wà ń bẹ̀ o. kí wàá lè ní káràlú ṣe o nígbà tí wọ́n bá ń kógun lọ ja àwọn ọmọ ogun tí 40 sì ń fẹ̀yìn lélẹ̀ bí áyán táyàn wọ́n ń fẹ̀yìn lélẹ̀. láìpẹ́ yìí arákùnrin ọ̀gá ológun kan, mo wo fídíò ẹ̀ níbi tó ti sọ̀rọ̀ nípa operation kínní kan ní orúkọ wọn mi ìrántí, safe corridor. ẹ jẹ́ bá mi ṣe ètò yìí ẹ̀ ní níbi tó dáàbò. ti ń sọ pé ọmọ Nàìjíríà làwọn báńdíìtì náà, kò sì sí nǹkan tó burú tí wọ́n bá paṣẹ ọwọ́ bí wọ́n tì láti dà wọ́n pọ̀ wọ́n mọ́ tọ́. láti bí ọ̀sẹ̀ bíi 4 ni mo ti rí fídíò yẹn
tó ti ń ṣe mí ní kàyéfì wípé irú kí la tún kàn yín lẹ́nu ọmọ ológun ibẹ̀ mo ti mọ̀ pé nǹkan ti dé. ìyẹn ni pé àwọn náà lọ́wọ́ sí pé tí bandits bá ní terrorism bá ti sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá repent kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀ tí kì í bá ṣe pé wọ́n ààrẹ ṣe tó ní kò fún ẹ lọ́fọwọ́ rẹ̀ lẹ̀. ẹ jọ ẹni tó ti gbẹ̀mí èèyàn irú ìmísí wo ló bà lé ọ̀gá ológun tó sọ̀rọ̀ yìí tó jẹ́ bóyá director bóyá operation safe corridor yìí ọ̀gá wọn ló sọ̀rọ̀. ẹ jẹ́ kí n wá fídíò ẹ̀ kí n fún yín kẹjá jọ gbọ́ nǹkan tó sọ tí n bá padà dé àtẹ̀síwájú lórí ètò Habitat Truth. The Boko Haram fighters are still considered as Nigerians. They may have erred and they will definitely account for whatever they have done. Are we saying on account of the fact that they are Nigerians, if we have the opportunity to rehabilitate them, we should not? And I think that is what went into the thinking of the defense headquarters some years ago, which was also brought by the federal government and the Borno state government to arrive at the issue of the Borno model. So we take your observation seriously, and I can assure you that that review. Now, gbogbo wa la gbọ́ nǹkan tí ọ̀gá ológun yẹn sọ. Àwọn tí wọ́n ní wọ́n repent, tí wọ́n bá repent, wọ́n lè dáríjì wọn. Àwọn lẹ́rí yẹn o tí wọ́n pa ọmọ ogun 40. Ẹ jọ ṣé wọ́n padà ṣe fídíò míì fún wa? Ṣé wọ́n lè padà wá wípé wọn ò yẹ lẹ́ni tí wọ́n ń dáríjì? Ṣé wọ́n lè padà sọ fún wa pé àwọn ti ṣe tó ogun pẹ̀lú àwọn ará bíi? Ṣólówó kan àbòsí nínú ni? Tó fi jẹ́ tí gómìnà kan bá ṣe tiẹ̀ lọ tó fi báńdíìtì àwọn tí ẹnìkan tó máa wá tó sọ nǹkan míì fún wa tá láṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kí la ṣe gan? Ìjọ wo la fẹ́ bọ́ nú ẹ̀? Àwa wítan ẹ láwọn ọ̀dọ́ òòjọ́ yìí sójà wọn òòjọ́ yìí mílítírì báwo ni ẹ ṣe fẹ́ jọ yìí? Ìgbà tó yẹ kán gbádùn iṣẹ́ ẹ̀ gbà wọ́n síṣẹ́. Ìgbà ogun wá dé, ogun jihadi, ogun ẹ̀sìn, ogun wàhálà àti ìdààmú kẹ́ẹ̀pẹ̀ sínú ayé àwọn èèyàn ẹnìkan máa wá fi ẹ̀mí ara wọn ṣòfò kán wá jọ ìṣe ológun kan tó lọ pa wọ́n mọ́ bẹ́ẹ̀. Àsìkò Habitat Truth láwa yìí ó máa korò létí ẹni tí ò fẹ́ gbọ́ ṣùgbọ́n ẹ̀yin ọmọ òtítọ́ kò sọ yín dòmìnira ni. Ṣáà lè káyé àwọn ológun tó ti lọ lójú ìjà àwọn bandit àti terrorist ṣá. ẹ jọ èèyàn tó bá fẹ́ ra blue èèyàn kan ti pè mí tẹ́lẹ̀ má tẹ̀sán yẹn létà kí má ta ní ojú tọ́. ẹ máa fò lọ́sì àbúrò dẹ̀ máa ṣẹlẹ̀ nílé òní dàbí ń gbọ́ràn lára yín ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run báwo yẹn yìí Boko Haram àti ISIS gbogbo àwọn làkúrá wà yìí tí wọ́n ní ẹ̀sìn mùsùlùmí làwọn ń jà fún tí ọ̀dọ́ tí wọ́n ní ọ̀sẹ̀ mùsùlùmí south bíbá lọ́nà táwọn fẹ́ gbé tí wọ́n gbà tá a sì láàfẹ́ ń bí tó bá jẹ́ wípé irú ẹ̀sìn náà ni wọ́n torí ẹ̀ jà ìjà jihadi tí agbára ò sì ká wọn ẹ̀ rí pé nǹkan ti ṣe wá wọ́n ti rún wa pa lórílẹ̀‐èdè yìí kí ráláàbò tíjọba ń ṣe fáráàlú kí ni gbọ́kànlé nínú ìjọba tá a sọ wípé à ń tẹ̀lé fáráàlú tógun ò jẹ́ fojoojúmọ́ sí mi níbo la ètò ààbò náà wà? Ṣé àwọn ará bí ò ti gba orílẹ̀-èdè torí wọ́n ń proof wọ́n tó sọ pé àwọn ó gba Àbújá àwọn fẹsẹ̀ rìn lá Àbújá àwọn ti gba àwọn community kan ṣé wọ́n parọ́ ni? Àwọn jihadist nítorí jihad wọ́n pa sójà 40. Kí ni Nàìjíríà fẹ́ ṣe lórí irú ọ̀rọ̀ yìí? Kí ni Nàìjíríà fẹ́ ṣe? Ẹ̀ ń dáríjì àwọn tó ti gbẹ̀mí èèyàn tẹ́ẹ̀sì mọ̀ pé àwọn tẹ́ẹ̀ ń dáríjì yìí ẹ̀ka dáríjì wọn ni wò ó ṣetán láti fi wá burú ọwọ́ wọn lẹ̀ wọ́n tún wọnú àwọn ológun láti lọ study bí wọ́n ṣe máa capture wọn ni. Nígbà tí Trump tó bá tún strike nígbà wo ò lè strike kí ló dé? A lè strike náà kí la ní àní nǹkan ìjàgbọ́ nìyẹn àbá àṣetán láti bá wọn jà torí méjì ló pín sí ṣáà ní ta lè fi bá wọn kojú wọn pé ẹ mọ̀ sọ Nàìjíríà di rádaràda àbí ìbẹ̀rù àwọn tó ń sponsor wọn àbí bẹ̀rù ìbò 2027 kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ jẹ́ àgbọ̀ tí
Trump bá wá strike àwọn òpònú akédanidání àwọn ará northerners ká wá dìde wọn nígbà tó ń pa sójà wá protest against Trump wá lòun àti Israeli wọ́n fẹ́ pa àwọn northerners Muslim kí ló wà nù ẹ̀sìn tẹ́ gbé dání. ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ white àwọn búbú yẹn white ẹ̀ ní but mi ò ní já sórí gbá. ẹlẹ́sìn àlàáfíà ni where is the peace? jẹ́ nǹkan kan náà láìláì ẹlẹ́ẹ̀fẹ́ division ẹ̀fẹ́ restructuring ṣùgbọ́n ẹ̀fẹ́ jihad ẹ̀fẹ́ sharia ogun lẹ̀ ń wá o ó wà so sad délé ó tóbi bá a ṣe wà nínú ọ̀ràn yìí ó wà so sad ó jẹ́ nǹkan ìbànújẹ́ tí àwọn sójà tí wọ́n bá ń kú sójú ìjà ọwọ́ àwọn jihadist kí ló dé báwo la ṣe débi tí àwọn tó ń sponsor wọn ò ṣe àló ti lọ́wọ́ kan ààbò sínú wọ́n gbọ́dọ̀ yìí kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé mi ò fẹ́ dákọ allegedly pé àwọn kan àti olóògbé Muhammadu Buhari wọ́n mọ̀ ń pa gbígbà ọwọ́ àwọn ará bíi ṣùgbọ́n agbára wọn ò ká wọn máa ti dá wọn padà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run wà àní ṣépè àní súre ṣùgbọ́n ni wọn ò ní gbòfò ẹ̀jẹ̀ àwọn aráàlú tó ń sàn la fẹ́ kẹ́ ẹ rò kẹ́ ẹ fi wo nǹkan tí ó ṣẹ́gun gbogbo tó wà lẹ́yìn then who will solve it ẹ má parọ́ mọ́ lọ́hùn ta ló fẹ́ solve ẹ̀ ẹ̀rù tó lè ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ń bà mí pẹ̀lú bó ṣe ń lọ yìí torí kò yé mi tó bá jẹ́ information táwọn èèyàn ń sọ like bí wọ́n ṣe lọ jí àwọn èèyàn kó ní Goshe local government area ní Borno tẹ́lẹ̀ wọ́n 100 làwọn tán jí kó nígbà tó yá tún gbọ́ 300 tẹ́lẹ̀ pa àwọn èèyàn àwọn ẹni dẹ̀ ń jayé ọba ẹ̀yìn láwọn fídíò yẹn lóòótọ́ ni wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n dà kíákíá wípé kán lọ rescue àwọn èèyàn sórí ìgbà tó bá ṣẹlẹ̀ kán tó máa ọ̀dà rẹ̀ kán tó lọ rescue ni gómìnà ọbẹ̀ náà ní ìyẹn Babagana Zulu ó promise support tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n wà bẹ́ẹ̀ ni then wọ́n fowó gbà wọ́n lẹ̀ àbí kí ni a fẹ́ ṣe wọ́n láwọn padà fowó gbà wọ́n lẹ̀ tí wọ́n bá wọn jà ni then báwo ni wọ́n ṣe máa tú wọ́n lẹ̀ owó Nàìjíríà ẹ̀wọ̀nà táwọn Fúlàní ń gbà owó wa lépa jíjìyàn gbé yàtọ̀ fowó tí Buhari ti kú fún àwọn darandaran gbà tó wà lórí ìjọba ta ló ń ṣèjọba lé wa lórí gan bandit terrorist àwọn jihadist àbí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣé bí Nàìjíríà ó ṣe máa tẹ̀síwájú rẹ̀ ẹ bá wa share ẹ bá wa share ẹ bá wa like comment Islam religion ká máa pa àwọn aláìṣẹ̀ káwọn sójà máa kú sójú ogun ju gbogbo ẹ̀ lọ ọmọ Yorùbá a máa ṣíra wa létí tó bá wù wá láti gbọ́ ni o ẹ má jà sọ nínú o ká má bàa sọ àbò ìyàgọ́ gbogbo tó bá yẹ ká ṣe ẹ pàtẹ́sì tì sẹ́gbẹ̀ẹ́ kan o ẹni tí wọ́n bá kó lẹ́rú kò ní rójútu ẹ̀sìn o bọ́gà ẹ bá ní ọ̀yà lọ máa roko òní ni mo fẹ́ kírun o ẹnu ọkàn ẹ bá balẹ̀ ní lọ ṣọ́ọ̀ṣì ẹ gbà àwọn àgbààgbà ẹ gbà àwọn ọba yìí o ẹ gbà àwọn baálẹ̀ yìí o kọ́ máa sọ wá dẹrù Fúlàní ogun òkúran Yorùbá rí lóòótọ́ ogun Fúlàní òkúri ṣùgbọ́n àwọn bàbá wa ṣe tó yẹ kí wọ́n ó ṣe ni o. lógún òfin kó wa bẹ́ẹ̀ ni. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wọ̀ wá. yes ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣẹ́rí àwọn aṣọ tí mo ṣó yín yẹn mo ń ṣe sales lọ́wọ́ fún ọdún Easter àti túnú àwẹ̀ ṣẹ́rí tí mo fi wọ̀nyí last nsìn eléyìí irú àti bùbá tó fẹ́ dàbí pink yẹn irú àti bùbá ni mo ní ní size by size ni mo ní ní different size I have up to 3 size yeah ó ṣì máa kù tó 3 size aṣọ yìí àǹkárá ńlá dẹ̀ ní ṣẹ́tírí kì í ṣàkárá tó kọ́mọ̀ pẹ̀lú lace so ìyẹn bẹ́ẹ̀ ṣe wá rí eléyìí ẹ jẹ́ bá mi share show akú ọ̀sẹ̀ tuntun akú weekend mo lọ́sẹ̀ tuntun akú weekend ẹ wo eléyìí white ni àwọn búbù wọ̀nyí tí mo fi wọ̀n wáyé ẹ bí mo ẹ̀ṣẹ̀ lọ kọ́ àwọn míì síta
white lélẹ̀ mi ò fẹ́ já sórí gbá ṣé wá rí blue mi ò mọ̀ pé blue ṣẹ́kù nínú ilé tẹ́ bá wọ̀ ṣìgbà kan mo hang blue kan tí mo máa fi display something like this blue tí ẹ̀ pọ̀ ó yapa lóríṣiríṣi àwọn blue lóríṣiríṣi mo ti ta gbogbo wọn tán so mọ́mì kan ọmọ wọn chat me up pé ó snap aṣọ yìí àǹtí ẹ snap ẹ wọ́n send ẹ sí mi bí a mọ́mì náà dẹ̀ lọ snap ẹ tó send ẹ sí ọmọ wọn pé wọ́n fẹ́ something like this mo wá ní kò sí mọ́ but mo ẹ̀ṣẹ̀ tún lè kàn ẹ mọ̀ pé mo kó wọn jọ sínú ilé mo máa lọ kó wọn wá kọ́ lọ kó ṣàánú kiri ibi máa tàwọn kiri yẹn sí mo kàn máa lòdù wọn jọ síbẹ̀ ni so mo ẹ̀ṣẹ̀ tún lè kàn ní ẹ rí pé mo ẹ̀ṣẹ̀ jánu láìlọ so mọ́mì tí ẹ bá wo program mi ẹni kọ́ mo yín kọ́ chat mi padà mo ti lose so many contacts pẹ̀lú fóònù mi tí ó gbádùn if not so mi ò bá fi chat èmi àtàntí yẹn mi ò bá fi wá wọn kí fi sọ fún wọn wípé okay mo ti rí aṣọ tí mọ́mì yìí send sí mi mo ti rí pé ó ṣẹ́kù ẹ máa pé mo dẹ̀ sọ́gbà ẹ̀ náà pé àwọn aṣọ wọ̀nyí mi iṣẹ́ yọ kọ̀ọ̀kan wọn mo ṣe wọ́n tó pọ̀ ni so ẹjọ́ tó rẹlẹ̀ bá mi ṣe ẹ̀ṣọ́ àwọn ọmọ tí yín náà nínú ikọ̀ ṣáyé so that á lè dọ́dọ̀ mọ́mì yẹn náà wọ́n á lè wò wọ́n á lè bá mi sọ fún àǹtí mi ọmọ wọn yẹn wípé kọ́ pè mí padà so that màá lè fún wọn láṣọ and God so good mo ṣe sales lọ́wọ́ sí ọlọ́run ti ní wọ́n níra nígbà tí mo ta ní normal price ẹ má bínú mo lọ blow nose mi mo ṣe kúrò wájú kámẹ́rà ọlọ́run ti ní wọ́n níra nígbà tí mo ń ta ní normal price ní ìgbà tí mo ṣe sales sí lọ́lọ́run ní wọ́n máa rà so ẹ jọ ẹ bá mi ṣe ètò so ẹ̀yin tẹ́ bá fẹ́ raṣọ sales lọ lọ́wọ́ báyìí màá ṣe sales mi di next week so as from next week mo lè má ṣe sales mọ́ so aṣọ $100 ó ti já wálẹ̀ ẹ bá ní 70-60 sí ó depend ìtó bá jẹ́ so aṣọ $30 ti wà ń sí aṣọ $20 wà aṣọ $50 wà so price àwọn aṣọ mi ó ti wálẹ̀ sales lọ lọ́wọ́lọ́wọ́ báyìí so ẹ tètè wá mú títí yín kí tètè bá yín send ẹ̀ on the 22 ṣì lọ́dún and today is 14 tẹ bá wo program ilé ní ìsìn or tẹ bá ṣì wò títí di let me see fún mi jọ́ mélòó ṣá tí gap bá ṣì wà ń bẹ̀ láti ṣọdún mo ṣì lè bá yín send ẹ̀ ẹ̀yin tẹ má dẹ̀ jẹ́ pé Easter lẹ́yìn fẹ́ fi títí yín ṣe ẹ pè mí náà máa ní ti bá yín send ẹ̀ ẹ̀yin tó bá yẹ pé ṣe lẹ́kọ̀ọ́ fẹ́ ra fún birthday àbí photoshoot àbí anything àbí ẹ̀kọ́ fẹ́ ra kẹwọ́ lọ sí occasion àbí kẹ́ máa wọ̀ kọ́ yín lọ sí church àbí wọ́n lọ sásàlátù ẹ pè mí kí tètè bá yín send ẹ̀ mi ò fi ọjà customer mi falẹ̀ tẹ bá ṣe sanwó báyìí ni máa pack ọjà yín tọ́jà bá ti lè pé 2-3 nílẹ̀ báyìí mẹ́rin mo lọ post office nìyẹn torí ó jìnnà sí mi mo máa wọ mọ́tò post office dẹ̀ ni mo register company mi sí ibẹ̀ mo ra register ìwọ̀nba company tọ́lọ́ ṣe fún mi ni mo register ẹ̀ sí so that owó shipment á dínkù ẹ̀ pápápá ọjà yìí máa débẹ̀ ọjà yóò ní sọnù so mo wà register pẹ̀lú post office so ẹ tètè wá patronize mi wá bá mi rajà ẹ̀yin dáàdì mi náà aṣọ titi yín wà ńlẹ̀ àwọn dáàdì tó ra aṣọ lọ́wọ́ lédìkẹ́ wọ́n mọ̀ pé yes ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ mi kan tún jẹ́ owó pé lédìkẹ́ irú aṣọ tó tà fún dáàdì yẹn ni mo fẹ́ irú ẹ̀ gangan ni mo fẹ́ àìmọye àwọn tó ti place order and co dáàdì àmọ́ mi lọ́wọ́ mi so èyí tẹ bá ní ìdáwọn and co dáàdì àmọ́ mi ẹ mẹ́sẹ̀gì mi then one of my daddy náà dáàdì mi àmì mọ̀ bí akíndárúkọ yín kẹlẹ̀ mọ̀ pé ẹ̀yin ni mò ń sọ a lot of people ló tẹ̀ ń jẹ́ orúkọ yẹn lọ sọ wọn lè mọ̀ pé ẹ̀yin dáàdì Ajíbádé ẹjọ́ sàdádì mi torí Ọlọ́run nọ́mbà tó wà lórí prógrámù yìí tẹ́ bá wo prógrámù yìí ẹjọ́ mẹ́sẹ̀gì mi níbẹ̀ torí aṣọ yín aṣọ tẹ́ ní kí bá yín ṣe pẹ̀lú títí mọ́mì bó ti fẹ́ ṣe aṣọ yẹn but mi ní nọ́mbà yín mọ́ fóònù mi ti bàjẹ́ WhatsApp tẹ́ máa fi bá mi sọ̀rọ̀ kò ṣiṣẹ́ mọ́ mi ò rí fóònù lò fún mọ́ because nọ́mbà táwọn máa fi bá mi sọ̀rọ̀ nọ́mbà yẹn yàtọ̀ so dádì ẹjọ́ torí tọlọ́run ẹ try láti mẹ́sẹ̀gì mi lórí nọ́mbà ilé àbí nọ́mbà mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ Glo nọ́mbà mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ Glo nọ́mbà yẹn náà ti ń ṣiṣẹ́ sìn after 10 months and WhatsApp ti release ẹ̀ so ó ti ṣiṣẹ́ ní WhatsApp ń sìn so gbẹ̀yìn tẹ́ bá ní nọ́mbà mi tí mò ń lò látìgbà tí mo ti dé láti Àbújá nọ́mbà yẹn ti ń ṣiṣẹ́ sìn gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ wà ní UK tí mo lose contact yín ìsí tí nọ́mbà yẹn bẹ̀rẹ̀ iṣẹ́ mo ti try láti ẹ̀ ti wá contact àwọn mọ́mì mi kan so that màá lè pè wọ́n torí mo mọ̀ pé yes àwọn mọ́mì mi yẹn abiyamọ ni wọ́n ti mi ní wá wọn tì ọmọ ara jà dáadáa but mi tí rí àwọn kọ́ńtàtì ó ṣẹ̀ṣẹ̀ gbé àwọn kọ́ńtàtì kọ̀ọ̀kan wá fún mi ni so tó bá ti gbé wá màá chat yín ọ̀bẹ lè mọ̀ pé nọ́mbà yẹn ti ń ṣiṣẹ́ so mo gba yín mọ́mì mi ẹ̀yin dádì mi kí lẹ̀ dúró dè ẹ pẹ́lẹ́ dín kẹ̀kẹ́ wá ra aṣọ ojú òní tí yẹn ní báwọn wà kí sàlàyé títí yín ní gbé sọnù bí kò ṣe bí ọmọ
ẹni títí ẹ ti jóná ni kò ní kóná mọ́ títí yín ní agbára Ọlọ́run ogun ò ní kó wa ẹ jẹ́ ká jí ká má sùn pẹ̀lú ọ̀rọ̀ Boko Haram tó ń lọ nílùú Nàìjíríà yìí ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ẹ má jẹ́ kókó wà ṣé rí dádì tó ṣe program tí mo sọ̀rọ̀ tí mo gbé bàbá lágbára Ọlọ́run á túbọ̀ máa ju yín ṣe bí mo ṣe fẹ́ kórí fún yín kórí bẹ́ẹ̀ fún èmi Lady Kẹ́fì Olúwaṣọ náà ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yìí fún wọn mo kàn come across ẹ̀ ni mo ní máa gbé wá because tẹ́mi bá làwọn tó máa ń sọ confam tájọ́ jà fún the same race èmi ò mọ̀ ẹ̀dà ti gbé program wọn ó kàn jẹ́ pé lójú àwọn tí mo lè gbé program wọn ni ẹ̀ kọ́ mà ní bákan so dádì yẹn sọ̀rọ̀ kan wọ́n ní nígbà tó ṣẹlẹ̀ bàbá Tinubu call emergency pé kó lọ rescue wọn statement tó wá dùn mọ́ mi nínú bẹ́ẹ̀ wọ́n ní ṣé ó dìgbà tó bá ń ṣẹlẹ̀ lọ́yẹ̀ ṣẹ̀ máa call emergency òun ló fi jẹ́ pé àwọn ọmọ Yorùbá tàtà ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ká tó dìde sọ̀rọ̀ ara wa ẹ jẹ́ wa mú sáńdì ní báyìí ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ká tó dìde sọ̀rọ̀ ara wa ẹni tí aburú Nàìjíríà bá ti ṣẹlẹ̀ sí kò lóògùn aburú ìdààmú Nàìjíríà kò lóògùn kó bẹ́tà oògùn kan ṣoṣo tó ní ni pé kéèyàn tètè káràmásìkì kó má ṣẹlẹ̀ síyàn tó bá ti ṣẹlẹ̀ kò lóògùn nítorí ìdí èyí mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká dìde ká gbárùkù sí ọ̀rọ̀ ara wa ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe kógun Nàìjíríà má kó wa àwọn tó bá ti bà ojú ọgbẹ́ yẹn ò lè sàn ìjọba kankan ò lè dé kó wá wojú ọgbẹ́ yẹn sàn because ìjọba Nàìjíríà ò lè jókòó bí ti gbọ́ pé èèyàn kan wà tó máa jí òkú gbogbo òkú tí Boko Haram pa ta ló fẹ́ jí wọn nobody ayé ìgbà kankan ni Jésù máa ṣe mírẹ́kù yẹn fún wa tó bá lóhùn bá wa jí òkú kì í ṣe ayé ìsìn mọ́ ayé ìsìn tó ti rí wípé ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù bó ṣe ń ṣàánú fún wa là ń dẹ́ṣẹ̀ sí ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run òtútù yẹn wọ bọ́dì bó ṣe ń ṣàánú wa là ń dẹ́ṣẹ̀ sí bó ṣe ń ṣàánú wa là ń dẹ́ṣẹ̀ sí ìdí nìyẹn tí ò ṣe lè ṣàánú wa mọ́ débi tó bá sọ wípé òkú tó kú sí kóhun jí dìde fún wa mọ́ no kì í ṣe pé kò sí agbára yẹn lọ́dọ̀ bàbá agbára yẹn wà bẹ̀ bọ́ sí Ọlọ́run ò ní ṣe fún wa nítorí ìwà wa àti ìṣe wa nítorí ìwà wa àti ìṣe wa lọ́lọ́wọ́ òṣèlíṣe kìdí ni òṣèlíṣe fún wa kì í ṣe pé kò lágbára àti ṣe àwa la mú Ọlọ́run bínú tó fi jìnnà sí wa tó fi wá sílẹ̀ wípé ká máa bá yí àwa ní ìwà wa ló jẹ́ kọ́ lọ́run jìnnà sí wa so nítorí ìdí èyí mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká dìde ẹ má jẹ́ kó sún wa ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ jẹ́ ká continue àti máa create awareness bíbélì gan sọ ó ní ẹ jí gbogbo ọkàn tó sùn lọ awareness wa yà fi jí àwọn tó ti sùn ni a fi jí àwọn tí wọ́n mọ wọ́n tuntun ẹ má bínú customer ló wọlé tí mo sáré tajà fún ẹni ẹ ti mú náwó sí kan tó fẹ́ ti fún mi lówó mi ò ti lọ so ẹ jẹ́ ká dìde ká tètè ṣe kíni ká continue àti máa create awareness láti pàṣẹ bẹ́ẹ̀ bá ṣe bá wá share program ní àjọ máa create awareness yẹn làwọn tó ti sùn á lè jí lálẹ́ mọ ọmọ ẹni tá à ń ṣe lálẹ́ gbọ́ àròjinlẹ̀ lálẹ́ tètè mọ bá ṣe máa sowọ́pọ̀ láti gba ìran wa kúrò lóko ẹrú wọ́n Nàìjíríà ò lè help o ẹ wo I still stand on it Odùduwà nation no going back mi ní ẹ má bú mi ẹ bú mi sí comment section àìmọye àtàkì tá ti rí lẹ́nujọ́ mẹ́ta kò káyé kò sí tó fi ń ṣèyàn ẹbí stand on it wípé no going back Odùduwà nation mo dúró sórí àpáta Kristi Odùduwà nation yẹn ilẹ̀ mìíràn iyọ̀ mi níní because Nigeria ò lè help anybody Nigeria ò lè sunwọ̀n mọ́ Nigeria ti tán kásán tán ó ti tán ó ti lọ so nítorí ìdí èyí mo bẹ̀ gbogbo ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi ẹ jẹ́ bá mi share ètò yóò òní tiwa now let me now go back to my business mo ti polówó aṣọ African food gbogbo jẹ ilé wa ẹ̀yin mọ́ mi ẹ̀yin dáàdì mi àwọn ẹja ṣẹ̀ṣẹ̀ dé but kò tí wọlé dé ṣáyé tí bá ti lè gbọ́ tán ti pè mí báyìí pé hello Lady K African store ọjà yìí ti dé ẹ wá clear always happy mo dẹ̀ máa ṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kó ṣe fún mi ẹ̀yin wo ni ẹ̀yin tẹ́ bá mi rajà ni tí bá kó síbi tẹ́ bá mi rà kò sí kan tí mo fẹ́ ṣe sí ẹ jẹ́ kọjá yẹn spaya mọ́ mi gbà ẹ jẹ́ kọjá bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àwọn ọmọ tí yín náà bá rí ṣe now àwọn ẹja tuntun ti wà ẹja Thailand fish wa àti orí stock fish wa àti catfish wa ti tó láti over a month orí panla tí bá wo inú ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ èyí tó máa kú bẹ́ẹ̀ bóyá ló máa ju bí 4 pack lọ
àwọn ní $30 dẹni kò sí rẹpẹtẹ mọ́ bí ìtẹ̀ra stockfish lọ́tẹ̀ iná ó lójú tí mo ní kọ́ bá mi gbé wá so mi ò ṣọ́ọ̀bù yóò dé but Thailand fish wá ẹ ti mo Thailand fish tí mo máa ń pariwo polówó all the time yẹn ṣé rí ẹja yẹn tẹ bá gbọ́ hot cake ó rèé nìkan ní sè because ẹja tó dùn dáadáa ni Thailand fish ó dùn ẹ wo gbé tí mo lòdù wọlé yẹn bí ò ní parọ́ fún yín bí ò ní ju just 2 pack báyìí ló ṣẹ́kù 2 pack báyìí ló ṣẹ́kù níbi tẹ́ja yẹn tó ṣe kíni tó wà pàdé tó bá sọ pé kẹja gbẹ ó gbẹ tó bá tún wá sọ̀rọ̀ dúdú ó dùn tó bá tún wá sọ̀rọ̀ pé kẹja tún wú nínú ọbẹ̀ ẹ gbàgbé Thailand fish ẹja lẹ́ja yẹn ẹja ni ẹjọ́ ẹ má jẹ́ ká sọ nǹkan bí ẹja ni so now Thailand fish ti dé padà báyìí sí but for now I still have 2 pack èyí tó wá ti wá dé sílùú Canada mi ti lè sọ pé tó máa deliver fún mi mi ti lè sọ so abọ́ ní Thailand fish títí tó ẹja panla kíká ó ti dé ẹja panla kíká ti dé but kò tí wọ́n ní store ìwá but ó ti wà ní Canada ó ti pè mí pé ó ti dé Ontario káni o tí mo ní mọ́tò ni màá ti tẹ̀rọ lọ pápápápápápá màá ti lọ lódò ọjà mi so mo ẹ̀ṣẹ̀ process ẹ̀ ní kó tó wá deliver fún mi tí bá dẹ̀ ní kí n lo normal cab tí mo tún máa lò ó máa ń cost mi lówó gan $200 $250 ló máa lọ fi bá mi lódò ẹ̀yìn so mo máa gbà mí bẹ́ẹ̀ máa ní kọ́ process ẹ̀ fún mi so process yẹn ìdíná ju $150 lọ but kò ní tètè dé bí kó lo 4 days 5 days nínú Canada bí báyìí sí Canada so bó ṣe jẹ́ nìyẹn so ẹja lóríṣiríṣi tiwa ẹja panla kíká tiwa ẹ̀yin tẹ́ bá dìde panla kíká ẹ tètè sọ fún mi sílẹ̀ so that tó bá ṣe wọlé dé báyìí pàtẹ́tẹ̀ páàkì tọ̀dọ̀ títí yìí because èrò ti pọ̀ láìpẹ́ máa ń béèrè ẹja panla kíká òun náà ló jẹ́ kí n gbé wọlé this time around then tó bá ṣe wọlé náà máa gbé wá sí online everybody á rí pé yes ẹja ti dé so ìyẹn bẹ́ẹ̀ lẹ́yìn yàtọ̀ sí ẹja gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn rice ọ̀fadà African food irú ẹ̀yin tẹ́ bá mi ra irú mi ó tẹ́tù sọ fáwọn èèyàn pé ẹ lọ ra irú lọ́dọ̀ Lédìké ojú òní tì ọjà wo tẹ̀lé rà lọ́wọ́ mi tẹ̀tẹ̀ kí sọ fáwọn èèyàn bóyá lọ rà lọ́dọ̀ Lédìké ọdún ẹ̀ ni mo ti rà ojú òní tì yìí o tó bá yẹ pé ẹ ra ohun tí ò dà ní ẹ̀ ní sọ fáwọn èèyàn kọ́ wá bá mi rà títí lórí àwọn spiritual items tí mo ta ẹ̀ rí iṣẹ́ Ọlọ́run lẹ ṣe sọ fáwọn èèyàn pé ọ̀rẹ́ nǹkan tó ń ṣe ìpè Lédìké ó máa fún ẹ lọ́ṣẹ́ arọ́bí ọṣẹ ìṣẹ́gun ọṣẹ àánú ọṣẹ àṣínà ní agbára Ọlọ́run èmi kọ́ lẹ nígbàgbọ́ nù ẹ̀ Jésù tí mo pè ní Jésù yóò wá ní bá mi dójú tì yín á túbọ̀ máa jẹ́ fún yín ẹ túbọ̀ máa rà àánú gbà so gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà mo dúpẹ́ lọ́wọ́ yìí o ojú òní tì yín o gbogbo ẹ̀yin tẹ́ wá ti patronize Lédìké kí lẹ̀ dúró dé ẹ̀yin náà wá patronize méjì ìjọlọ́ Ọlọ́run lára yín gbogbo àwọn tó bá mi rajà mo jọlọ́ Ọlọ́run lára wọn ni so ẹ jẹ́ ìjọlọ́ Ọlọ́run lára ẹ̀yin náà káyìn náà dẹ̀ tiẹ̀ kí ni kẹ́ túbọ̀ máa jọlọ́ Ọlọ́run sí so bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin tẹ́ bá wá ní ìdáwọ́ body cream tí ẹ fẹ́ fi maintain skin yín kí skin yín kó jáde síta dáadáa kó look fresh kẹ́dà bí ọmọ tuntun àbí èyí wá jẹ́ èèyàn dúdú ẹ ní the cream black and shine oh my God black and shine tó jẹ́ pé dúdú yíyẹ báyìí ó máa ṣe kí ni ó máa gbá skin wọ́n á máa fi dúdú yíyẹ tọrọ ẹ̀yin tẹ́ bá jẹ́ èèyàn dúdú tẹ́ ní the cream tẹ́ fẹ́ fi maintain black yíyẹ ẹ pè mí ó wà available àtọ́ṣe ẹ̀wẹ̀ ẹ̀yin tó bá lè jẹ́ téèyàn pupa lẹ fẹ́ ẹ pè mí ó wà available ẹ̀yin tẹ́ bá ní dark knuckle cream mi tẹ̀ ti fẹ́ tó ìṣòwò tó fi bò ó àwọn tí mi tẹ̀ polówó fún online tó walk into my store kódà àwọn cream kan mo ní bíbá tó yẹ pé mi gò mọ́ pé ó ṣiṣẹ́ tó yẹ àwọn èèyàn wọlé wá they are not my ọmọ ìlú o wọ́n wọlé wá do you have so cream tí bá ti ní yes wọ́n ní yes I need this cream máa bá fọwọ́ wá wọn lẹ́nu wò since when have you been using it how good it is lọ́wọ́ sọ fún mi pé pé tó bá jẹ́ tìyẹn ni forget this is the best cream wow so ẹ̀yin tẹ́ bá ní àwọn cream báyìí ó jẹ́ kébì gan kí n tún mọ àwọn cream àti oil tí mo tún lè bá introduce máa yọ pé ẹ lọ gbọ́ṣẹ́ wò different people wọ́n patronize Ghana wọ ṣọ́ọ̀bù mi àwọn Zimbabwe wọ ṣọ́ọ̀bù mi àwọn South Africa wọ ṣọ́ọ̀bù mi àwọn Jamaica wọ bí rajà different country títí lórí Tanzania wọ́n wọ bíbá ìrajà àwọn yẹn ti yapa ní agbègbè bíi yìí àwọn Tanzania wọ́n pọ̀ gan ládùúgbò gan àti Jamaica wọ́n máa ń wọ bí gan so ẹ̀yin tẹ́ wá jẹ́ ti tèmi ẹ̀yin náà patronize bẹ́ẹ̀ bá mi rajà ojú òní tì yín lágbára Ọlọ́run sẹ́ni tí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lédìké ìfẹ́ olúwaṣọ títí lórí òróró wà ní Lédìké store epo pupa wà bíbá kí lẹ fẹ́ tẹ̀lé rí bíbá very soon ṣe máa tún polówó àwọn jàbí fún yín táwọn ìjà yẹn bá dé àwọn jàbí tún bá bọ̀ tó yẹ pé àti ìtà nínú store ìrí for the first time èmi làwọn alum ẹ̀yin tẹ́ bá nídìí obì ẹ nídìí orógbó ẹ nídìí ata àjọsẹ̀ atare garlic pepper àbí kí ló máa ń pè atare ẹ nídìí alum gbogbo ẹ̀
ó ṣe kí ni ó ń bọ̀ very soon sí oògùn èfù náà ẹ máa rí oògùn èfù náà bọ̀ lọ́nà ìyẹn ò tí dé Canada ó ń bọ̀ lọ́nà ẹ̀yin tẹ́ bá nídìí àdì ó dà ìpàdé wà ní ọjà tó dé ọkọ̀ jẹ́ pé next one mi ti lè sọ gbogbo àwọn ọjà tó dé tọ́nà mi ti lè sọ so àwọn nǹkan tẹ́ bá fẹ́ ẹ pé Lady K ó wà ní Lady K Africa Store any country tẹ́ bá wà èmi Àyọ̀ká bá yín sẹ́ẹ̀dẹ̀ síbẹ̀ ẹ̀dẹ̀ máa ní ìkan yín gbà pẹ̀lú ayọ̀ àti ìdùnnú tí ò ní àdìádì nínú ẹ̀yin tẹ́ bá wà l'Amẹ́ríkà tẹ́ bá bá mi rajà ẹ̀ ní sanwó shipping anybody láti another country ló máa sanwó shipping owó shipping yẹn náà kò dẹ̀ gara because àti register so máa fún wa ní discounts tí bá ti gbé ọjà lọ ẹ̀yin tẹ́ fẹ́ràn àwọn kan tẹ́ fi ṣe ẹ̀yin mọ́ bèbí tẹ́ ní àwọn wig ó dùn mí pé mi ò ráyè polówó àwọn wig lẹ́nujọ́ mẹ́ta mo láwọn ṣùkú àwọn wig ṣùkú lóríṣiríṣi àwọn tí ò tún ṣe ṣùkú tó tún jẹ́ àwọn all back ẹ jẹ́ fún yín ní sample ti sáré display dẹ̀ fún yín ẹ wo wig yapa ẹ bá ń gbà àtàtà tó gbọ́ yín big mommy ẹ̀yin big mommy ẹ jẹ́ sáré fi díẹ̀ wọ̀nyí ẹ bá mi ṣí ẹjọ́ ẹ wo wig yìí mo ní black ẹ o gbogbo ẹ̀yin màámi ẹ wo ẹ kàn ra máa dé ní bẹ́ẹ̀ yẹn ṣe rí lélẹ̀ iwájú ẹ̀ lélẹ̀ ṣẹ́ ti rí ẹ ti rí irú kiri déètì sí ẹ lè trim ẹ ọkẹṣẹ sínú irú èmi sí gbogbo àwọn déètì wíìgì mi mo ṣe máa ń ká nǹkan mi sínú lélẹ̀ ṣe ti rí báyìí kò ní ṣó mọ́ ṣe ti rí mo ṣe máa ń ṣe gbogbo wíìgì mi wíìgì tí mo trim mi ìròbó jẹyọ kan lọ àbí méjì òun ni máa ṣe sínú ni mo láwọn fine wig ṣé kí wíìgì lè báyìí sí mo ní gold colour ẹ this one is wine mo tún ní black ẹ náà yàtọ̀ sí ìwé àwọn ṣùkú ni ẹgbẹ́ bá mi ṣe ètò àwọn ọmọ yóò ní nìkan ṣayé ṣẹ̀tẹ̀ wá láwọn ṣùkú yẹn tiẹ̀ mo ní wọn lóríṣiríṣi ni mo ní àwọn ṣùkú yàtọ̀ sáwọn something like this mo tún wá láwọn oríṣiríṣi wíìgì lóríṣiríṣi wà àwọn bíòdù wà lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn wíìgì simple wig ẹwẹ́ lè báyìí sí wọ́n máa wò bẹ́ẹ̀ ṣe ròyìn rẹ̀ àfẹnitẹ́ bá sọ fún pé wíìgì ni mo máa gbé sórí mà ní gbogbo ẹ̀yin big mommy mi dà ẹ̀yin ni àwọn kan báyìí ló máa ṣe kí ni ló máa wà easy fún láti dé ṣe ti rí báyìí gbogbo ẹ̀yin big mommy ẹ wo tẹ́bà tún wá láìkele mo láwọn wig lóríṣiríṣi wig wa bákan náà àwọn cap tẹ́lẹ̀ lò lọ sẹ́ni wear àwọn fancy cap tó dáa tó wà pàgìtì gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store ẹ pè mí màá bá yín sẹ́ẹ̀dẹ̀ ẹni tí tẹ́ bá fẹ́ àjọṣe fídíò call máa display wọn fún yín ẹ̀rí ẹ̀yin tẹ́ bá wò mí láti orí kí ló ti ń pè tẹ́ bá wò mí láti inú tẹlifíṣọ̀n ẹ jọ ẹ lè lọ sáàṣì fún mi lórí YouTube lórí fóònù yìí náà kẹ́ bá mi ṣí ẹ̀ fún àwọn èèyàn ẹ̀yin tẹ́ bá wò mí láti orí fóònù ẹ jọ torí ọlá ẹ̀ nínú ìkọ̀ṣáyé yín ọlọ́wọ́n bá mi wọ ẹ̀yin náà lọ́wọ́ bẹ ṣe ń ràn mí lọ́wọ́ ẹ bá mi ṣí ẹ̀ sí WhatsApp group káàkiri ẹ bá mi gbé lọ kó lọ bìbàbìbà ẹ bá mi jù fáwọn èèyàn ẹ bá mi hashtag àwọn èèyàn ojú òní tí lágbára Ọlọ́run àwọn ọmọ yóò ní kọsẹ̀ aṣẹ́ni lórí òníṣẹ́ àwọn ọmọ tuntun náà lórí wíìgì pọ̀ ó yapa yàtọ̀ sí wíìgì ẹ tún wá wo jewelries náà ẹ̀yin mọ́ bìbí ẹ ṣàánú ajé ẹ ṣàánú ajé jewelries ló lọ bìbà yìí kódà mi ò tó jewelries tí mo ní sọ yìí mi ò hangi wọn display ni wọn tán because mi ò níbi tí mo fẹ́ tó sí kì í ṣe pé kò sí space o but nǹkan tí mo máa tó sí ni mi ò tí get so I have a lot of jewelries tó bá jẹ́ ordinary earring ó wà tó bá jẹ́ earring àti chain ó wà tó bá jẹ́ fún ìwọ̀n tó máa ní pendant tó máa ní bangles tó máa ní ring gbogbo ẹ̀ mo ní lóríṣiríṣi tẹ́ bá fẹ́ àwọn tiny chain tẹ́ lè fi lo English and native ó wà àwọn jewelries kan wà kó ṣe fi lo English which is àwọn tó máa bold lọ́rùn yẹn but àwọn tiny one tó ṣe fi lo English tó ṣe fi lo native ó wà ní Lady K African Store ẹ wá bá mi ra ohun tí mo ta ojú òní tì ẹ̀yin tẹ́ wá fẹ́ ra àwọn spiritual products lóríṣiríṣi mo ní Bible mo ní ìwé orin Celestial mo ní àwọn lọ́fíńdà lóríṣiríṣi tí mi ò lè kà tán mi ò lè fi ẹnu mi kà tán báyìí pé iye lọ́fíńdà báyìí ni mo ní nínú store mi ò lè kà tán lóríṣiríṣi lọ́fíńdà bákan náà ni mo dẹ̀ ní kódà ọjà lọ́fíńdà tún bọ̀ lọ́dọ̀ gan ó máa tún tó dé àwọn lọ́fíńdà tún máa tó dé because mi ò ní chairman ńlá mọ́ chairman ńlá ti tán so chairman máa dé padà ọ̀tẹ̀ tí wàá ṣe kékeré ẹ̀ ń sìn so chairman máa dé ń sìn gbogbo àwọn yẹn ti wà lọ́nà àwọn another type of pef gbogbo ẹ̀ ló ti wà lọ́nà mi ò jẹ́ kí pef tán kí n tó ra ìmí but unfortunately chairman kan ṣoṣo tó wà ní store ìsìn iṣẹ́ ti wà nú ẹ̀ chairman tó níṣẹ́ ni owó ni
òun ní ṣáàmà yìí iṣẹ́ ti wà nínú pẹ́ẹ̀fù tẹ̀ wò lọ́wọ́ mi iṣẹ́ ti wà nù ẹ̀ tó bá kọ̀ dọ́dọ̀ yìí bó ṣe wà yìí bí ìfẹ́ kó dànù ni mo ṣe fi láìlọ̀ sí tó bá dọ́dọ̀ yìí bó ṣe wà ẹ kàn ra wá kọ́rẹ́ǹsì tó bá ń ná ní ibi tẹ wà ẹ bá mi jù sínú ẹ̀ tẹ bá ti jí láàárọ̀ tẹ ti jáde lọ bí iṣẹ́ òòjọ́ yín ẹ bù sọ́wọ́ ẹ ṣàdúrà ohun tẹ bá fẹ́ ẹ fi pa ojú yín báyìí ẹ máa lọ bí iṣẹ́ títí yín kẹ wá rí títóbi ìyanu ìbùkún Ọlọ́run òun ni that is the only chairman pef tó kù ní store ìbáyìí òun ni ẹ̀yin tẹ bá need ẹ̀ is available for now kó tó gbé because mi ò kí ń tètè ṣiṣẹ́ sí kíní iṣẹ́ mi ò ṣiṣẹ́ pàjáwìrì ó máa tó bí some days kí tó parí ẹ̀ ká tó ṣèṣe òun ti ṣe gbogbo ẹ̀ so òun ló fà tójú mi fi máa ń rú bọ́kìtì máa ṣàìsàn gan iṣẹ́ òru gan all the time ni so bó ṣe jẹ́ nìyẹn so ẹ̀yin tẹ́ bá nìdí wọn ẹ kàn sí mi ẹ máa bọ̀ wá ẹ̀yin tẹ́ bá lè wá ẹ pè mí lórí aago Milo ó wà níbí báyìí ẹ̀yin tẹ́ bá nìdí Maggi hunger ó wà ní Lady K store Maggi not chicken ó wà níbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ mi ò lè kà tán títí dórí tapioca ó wà ní Lady K African store ogi 3-in-1 ó wà níbí custard ó wà níbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan mo dúpẹ́ ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi ẹ subscribe sí bódẹ̀ jẹ́ Facebook náà lẹ bá ti wò mí ẹ bá wa like kẹ comment kẹ bá wa share ẹ ṣeun gan ire o.